kú dédé wòye ẹ̀yin èèyàn tẹ́ wò wá nílé. Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Ibrahim Wahab. Agbègbè ìlú Ìjẹ̀bú-Òde la wà. Àwọn nǹkan tí àwọn èèyàn bìkítà ń pa ẹ̀ pọ̀. Èyí tó máa ń kọ mí lóminú jù ní iṣẹ́ ọwọ́. Láyé àwọn baba ńlá wa, iṣẹ́ ọwọ́ oríṣiríṣi làwọn èèyàn fi ń gbéra. Láyé ìgbà yẹn tó fi jẹ́ pé wọn ò táwọ́ ná. Ṣùgbọ́n lóde òní ọ̀pọ̀lọpọ̀ á ní kò sówó, kábájá ò sanwó, kinní kan ò sanwó, ìyà ara wa la fi ń jẹra wa látàrí pé àwọn èèyàn kọ́ṣẹ́ ọwọ́ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ń sìn tàbá wo bí iṣẹ́ àwọn jórinjórin, bí iṣẹ́ àwọn bíríkìlà mọ́lémọ́lé ọ̀pọ̀lọpọ̀ ò kọ́, ọ̀kadà làwọn èèyàn wá ń gùn. A máa rí pé ṣe la kàn súnyà kan sí ọjọ́ iwájú. Nígbà tí èèyàn ẹgbẹ̀rún bá fẹ́ lo jórinjórin ẹyọ kan, èyí tó yẹ kó fi gba ẹgbẹ̀rún kan àánú fẹ́ gba ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún. Ó dẹ̀ dandan ká sọ fún nígbà jẹ́ pé gbogbo ara fẹ́ lò. Ṣùgbọ́n tó wáyé pé àwọn èèyàn padà ń kọ́ṣẹ́ ọwọ́ ni kò ní rí bẹ́ẹ̀. Nígbà tó bá pọ̀ gẹ́gẹ́ bí òfin kan tó wà nínú ètò ìṣirò wípé bí nǹkan tá a bá béèrè fún bá ṣe pọ̀ sí ni owó ẹ̀ ṣe máa wá sílẹ̀ sí. So ìyẹn jẹ́ nǹkan tó ń kọ mí lóminú táwọn èèyàn ti ń gbàgbé. Iṣẹ́ mo sọ lẹ́ẹ̀kan iṣẹ́ jórinjórin. Iṣẹ́ jórinjórin yẹn jẹ́ iṣẹ́ tó jẹ́ pé àwọn èèyàn fẹ́ ṣe. Ṣùgbọ́n iṣẹ́ tó jẹ́ pé mi wò pé mo wọjọ́ ọ̀la iṣẹ́ yẹn kò sẹ́ni tó fẹ́ kọ́lé tí ò ní nílò jórinjórin. Ẹ̀bẹ̀ tá a máa bẹ àwọn èèyàn wa náà ni pé kán jọ kán má wò pé ìwé kíkà nìkan, ìwé tá a bá kàwé tá a tún kọ́ṣẹ́ ó dáa. Bàbá ṣe ń kàwé tá a ń kọ́ṣẹ́ bí irúṣẹ́ jórinjórin yẹn á jẹ́ kí owó máa gba ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà wọlé. Parẹ́ pọ̀ ṣùgbọ́n àṣà ìkíni ó ń kọ mí lóminú. Àwọn ọmọ ọ̀sìn háì dẹ̀ ni wọ́n dẹ̀ fi ń kíra wọn tó jẹ́ pé nǹkan ìbànújẹ́ ni. Yorùbá máa ń sọ pé àràbà ni bàbá, ẹni tá a bá bá lábà ni bàbá. Ọ̀pọ̀lọpọ̀ adénúlé mi ó lè nítorí òun ọmọ kékeré ń bẹ akàn wọlé sẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ ni. Wọ́n dẹ̀ ní tá a bá ti pàdánù ẹni tá a bá ti kíyàn kú lé a ti pàdánù káàbọ̀. Nǹkan burúkú tiẹ̀ nílẹ̀ Yorùbá ìbá jẹ́ ìdolo la bá lẹ́nu ọ̀nà. A gbọ́dọ̀ sọ pé ẹ káàsán o, ẹ kú ilé o, àbí ẹ ǹlẹ́ ń bẹ̀ yẹn o. Ìyẹn ló fi ń jẹ́ ọmọlúwàbí. Tàṣà yẹn ti ń lọ sìn. Ẹni tí ò kí ẹni kí ilé, òun náà máa pàdánù káàbọ̀ ni. Nítorí nǹkan tó yẹ kó ṣe kò ṣe. Ó kàn wò pé ta ló wà ń bẹ, ó dẹ̀ wọlé lọ. Ó dẹ̀ máa ń kó yàjẹ̀ yàn lẹ̀ Yorùbá. Torí wọ́n lè pariwo lèlé lórí pé ta ń wọlé. Ẹni tó bá yàn níbi kan gbọ́dọ̀ kọ́kọ́ kíyàn. Àràbà ni bàbá, Yorùbá ní ẹni tá bá bá lábà, òun náà ń bá bá. Mẹ́ta tó ṣe pàtàkì sí mi tá bá máa wo òbí tá bá mú wọn èèyàn àkọ́kọ́ tí máa sábà ń sọ pé ó ṣe pàtàkì fún mi olùkọ́ mi ni máa ń pè wọ́n ní olùkọ́ yàn àgbà olùkọ́ ọ̀nànúgà ẹni yẹn ṣe pàtàkì sí mi gan nílé ayé nítorí ẹni tí ó bá fúnyàn lóúnjẹ ẹni tí ò fẹ́ kéèyàn kó àkùnrin ẹni yẹn fún wa lóúnjẹ ó tún wá dúró tì wá ẹni tí máa ń gbàdúrà fún lójoojúmọ́ pé kọ́lọ́run jẹ́ kí àwọn ọmọ náà máa rá láàánú wọ́n dẹ̀ ń rí Ọlọ́run kó tí bàbá mi dúró olùkọ́ ọ̀nànúgà ló tì mí ọ̀nànúgà ó yẹ nìyẹn ṣe pàtàkì sí mi gan. Ẹnì kejì náà ni ọ̀gá mi Professor Dúró Adélékè ẹnì yẹn náà ṣe pàtàkì sí mi gan torí ní gbogbo ìgbà náà máa ń lé mi léré pàápàá lẹ́nu iṣẹ́ tí mò ń ṣe wọn ò jẹ́ kí n jókòó pé àwa kára mọ́ ni ìwà ó dìgbà tó bá dókè tí ẹ bá dókè gbọ́dọ̀ jókòó so Professor ọmọ ọ̀jọ̀gbọ́n Dúró Tóyè Adélékè àwọn náà ṣe pàtàkì sí mi gan. Ẹni tí mo tún wá lè ṣe pàtàkì sí mi ni ìyàwó tí mo fẹ́ ìyẹn náà ṣe pàtàkì sí mi nítorí ṣé mọ̀ pé ọkùnrin oríṣiríṣi àwọn àsìkò lọkùnrin máa ń ní ṣùgbọ́n ẹnìyẹn ò tiẹ̀ kò kí ń gbò kò tiẹ̀ kí ń yẹ̀ so máa ń pè Olúwatóyìn Adédoyin ní orúkọ ẹ̀ ṣùgbọ́n ìyá Malik máa ń pè torí onídìí tó òun máa fẹ́ kí n kò ní sùìtì ọ̀ní ṣùgbọ́n ìyá Malik ẹ̀ tẹ́ mi lọ́rùn òun náà ṣe pàtàkì sí mi ẹ̀yin ará ilé a tún máa pàdé pẹ̀lú ayọ̀ àtàlàáfíà ìlú Ìjẹ̀bú-Òde la wà àti Awókọ̀yà níjẹ̀bú-Òde ibẹ̀ la wà ìlú wa ni.